Wait now. Ẹ jẹ́ kí n rí yín later. Hello. Girl, báwo ni? Ṣé o lè jí máa wọ̀ ṣá? Mọ́mí Tolú lè ń bá sọ̀rọ̀. Mo mọ̀ náà. Ṣé mo wá make mistake ni? Dáàdì Tolú náà wà lẹ́gbẹ̀ẹ́ mi, a jọ jókòó sí omi báyìí ni. Okay. Ìdí tí mo fi ránṣẹ́ pé yín ni pé mo fẹ́ sọ fún yín pé mo ti fi 150,000 fún owó yẹn fún ọ ní ọ́fíìsì so that ẹ lè máa lò yẹn for the next 3 months. Ẹ ṣé gan ni, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ dúpẹ́ ní kò sí wàhálà rárá. Kò sí wàhálà. Ẹ tó bá ti di ìsìnkú báyìí. I wanna tell you my mind, wanna tell you my mind, no. I know, understand, no. Cause I just see well, but they say love is blind, no. You see as you day, so you are the love of my life, you are the love of my life, oh. I cannot deny you. I wanna make you my wife, wanna make you my wife, oh. See, I never thought that I'll find someone like you that would capture my heart and there's nothing I can do. I'm telling you. Ó ní pé gbogbo àtàkìrì hotel à ń lọ ṣe short time à lọ ṣe kíní kan bíi 5 minutes lórí table office yẹn bí ọ̀fẹ́ rú ẹ̀ mọ́ a ní pé báyìí for the first time as you did it ló yẹ bóyá ló mọ̀ pé representation wa ṣe pẹ́ tó síbẹ̀ àfàtọ̀ fún mi ọ̀pá ẹ̀yìn gbogbo ẹni mo mú pọ̀ àti pé lẹ́yìn iṣẹ́ wàá gbọ́rọ̀ action mi máa fi gbà lọ́wọ́ pẹ̀ máa gbé e lórí níbàyìí máa gbé e lọ́yàyàn mi àdí máa kú ẹ̀ gbogbo àwọn. Olúwa mà wá ṣàánú mi délẹ̀ mo gbọ́ nínú ìtàn pé abími sọ́sà kí ni ká wá ti gbọ́ bí ọ̀sà ni màá tún bá lọ. Ẹ káàárọ̀. Do you really love me? But you know I do. Such hard-headed adult. Don't say it when you don't mean it. You love me. It's beautiful, your honesty. You cry when kí ló ṣe? Ayọ̀ kò lè kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Kò dẹ̀ ní dáa fún ẹ ọlá. Kò ní yẹ. Máyọ̀wá náà, ọ̀rọ̀ yóò rí bó ṣe ń sọ yìí. Jọ̀ọ́ má bínú, please. Don't touch me. Ṣé wọ́n ní máa rí mi bí ọkùnrin náà bí báyìí? Ọ̀rẹ́, o tún ná. I go show you something, Masari. I really pray. Just wait. What do you want to now? I go show you.
Máyọ̀wá ló sọ orú ọ̀rọ̀ báyìí fún? Ṣé owó ní ká pé eléyìí ni? Àbí inú náà ló bí ẹ to that extent? Jẹ́ pé òòrùn ẹlòmíì ló fi ẹjọ́ mi sùn. Àfihàn sí mi. Ayọ̀, ó wá fi ara ẹ̀ ó fi há gágágá sáàárín àwọn èṣù méjì. Ó ti ṣetán àti kú. Ṣé o ti kọ wíìlì àbí? Ó fẹ́ kí wọ́n pa ẹ́. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Bàbá fún mi. Ǹtẹ́ lọ tójú bọ̀ yìí ó burú jáì. Ṣé nítorí àti láyé náà? Kí ló dé? Bẹ́ẹ̀ mo ṣe wáàsí fún yín tó àfìgbà tẹ́ lọ forí gún níbi tẹ́ tí wọ́n wò jíjí kiri. Ìbá ṣe wípé ẹ̀yin nìkan lẹ́ẹ̀dá kó ìrìn tẹ́ ṣe ni ìbá dá púpọ̀. Kí ló sún yín débẹ̀? Ojú ọmọlúwàbí sí ni mo fi ń wò yín. Ẹni àpọ́nlé wọn ń pè yín ṣe dájú púpọ̀. Kẹ̀lẹ́ máa wo àfá títí dì sí ọmọlúwàbí náà ni mi ò. Èṣù kan ní agbára ni. Èṣù ní agbára ju ẹ̀dá lọ. Mi lè sọ pé nǹkan báyìí ló sún mi sí. Àfi kẹ́ yọ mí nù ẹ̀. Èṣù kí ló ń jẹ́ èṣù? Wàláhùlà wàlákùwàtà hílà bíláìlàlú yazim. Kò sí ọgbọ́n kan, kò sí agbára kan. Lẹ́yìn Ọlọ́run bá kí ló ń jẹ́ èṣù níbi tọ́lọ́run wà? Mo ti láàrí dájú báyìí. Ládùúrú bá a ṣe ń gbìyànjú fún yín tó. Ẹ ti ẹ̀gbọ́n náà ẹni tó lọ bá yín fa àlejò ní burúkú yìí kí ló dé tóun ò ṣe fúnra rẹ̀